rahimahullahu ta'ala al-Basri rahimahullahu ta'ala imam jalil min al-ajilla rahimahullahu ta'ala àwọn náà sọ̀rọ̀ yẹn wọn ajma'a ashabu rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam wa ridwanullahi alayhim anna kullama asallaha bihi fahuwa jahalatu pé gbogbo ń tá a bá fi ṣe Ọlọ́run gbogbo tọmọ nìyẹn asọ kó wá ní màálùmù báyẹn kullu ma asallahu bihi ay kullu ma asọ al-abdu allaha bihi wọ́n ṣe mú wa ní dọ́pùtù nínú tíra yìí nìyẹn wà ilà àwọn akọ pé ó lè wá ní majhul kullu ma usiya allahu bihi wallahu ta'ala ala so gbogbo tí ẹrú bá fi ṣe Ọlọ́run jalla subhanahu wa ta'ala fahuwa jahalatu nǹkan yẹn ti di àìmọ̀kan ọ̀kọ́lágò yorùbá ọlẹ́lómi lẹ́yìn alimamu Qatada àwọn náà sọ̀rọ̀ pé ajma'a as-sahabatu anna kulla ma asallaha fahuwa kullu man asallaha fahuwa jahil wọ́n ní ẹlòmí nínú àwọn afọ́ni tafsir àwọn sọ yìí pé ajma'a as-sahaba báwọn sàábí ànábì wa Muhammad ridwanullahi alayhim wọ́n panu pọ̀ pé kullu man asallaha gbogbo ẹni tó bá yapa Allah fahuwa jahil aláìmọ̀kan gbogbo tó ti yapa Allah tó ti ṣe Allah aláìmọ̀kan ó lè mọ̀ Ọlọ́run kó tó mọ̀ ṣe ìgbà tó ń ṣe Ọlọ́run lọ́wọ́ yẹn anta jahil walaysa indaka iman anta jahil adimul iman yẹ wà lóbi fi sallallahu alayhi wa sallam pé la yazni abdun wa huwa mu'min hina yazni aw kama qala pé ẹrú kan ò ní máa ṣe zina kó sì tún máa remain ní ẹrú kó tún máa remain ní olùgbàgbọ́ òdodo nígbà tó ṣe zina lọ́wọ́ yẹn ọlọ́mọṣá ló ń zina òun sì ló ti parí zina kí mọ́nì tó dé padà pé èmi bó ṣe báyìí. ẹni wà láyé yasriqul abd wa huwa mu'min hina yasriqu ẹrú òsì ní máa jalè ìgbà tó ń jalè lọ́wọ́ yẹn kó jẹ́ mùmínì. wọ́n tí ẹ bá ń ṣèbàjẹ́ lọ́wọ́ yẹn yóò mọ dàbí ẹni wípé yóò gbà kọ́ ọlọ́ba wà ní torí pé tí ẹ bá mọ̀ kọ́ ọlọ́ba wà lóòótọ́ kò ní ṣèbàjẹ́ yẹn torí yóò mọ wá sókè yẹn wípé tẹ́nìkan kò bá kàn tiẹ̀ rí mi Allah rí mi ó ní an ta'buda Allaha ka'annaka tara fa in lam takun tara fa innahu yarak láfàbọ̀ sọ pé mọ́rútàbà tó ga jù nìyẹn inú gbàgbọ́ al-ihsan hálàtú al-muraqaba hálà pé tí ẹ bá dá wà fún rẹ̀ yóò mọ̀ pé kíní tí wọ́n ṣe yìí dá kíní yìí ò dá àbílọ̀ ẹ̀dẹ́dà kó ṣàánú àwa náà o kó já lè débẹ̀ o ọ̀nà jìn o safari ba'idun safaruna ba'idun safaruna ìrìnàjò wa tá a fi débẹ̀ ó jìn o wazaduna la yuballiguna záàdù wa ìpèsè wa tá a fẹ́ fi ṣèrìn àjò yẹn láyọ̀ buluguna tó lè mọ́ lè gbé wa débẹ̀ o àkọlọ̀ ń jẹ́ kí záàdù wa pọ̀ sí ju bó ṣe wá yìí lọ kí záàdù wa ìpèsè wa kó lè gbé wa dé martaba al-ihsan an ta'buda Allaha ka'annaka tara tó bọ̀ sí Allah gẹ́gẹ́ ní gbóòrí fa in lam takun tara torí tó bá kàn tẹ̀ rí Allah fa innahu yarak orí ọ. òun náà ní kó tó bá wà ní kọ̀kọ̀ ò ní fẹ́ ṣe Allah tó ló mọ̀ pé Ọlọ́run máa ń rí ọ bẹ́ẹ̀ ní kankan ò rí ọ wọ́n ní tàfà sókè òyì dóborí tọba aráyé ò bá rí tọrọ máa ń wò tàfà ó ta ọfà sókè ó bá yí dóborí Yorùbá ọdún tí ọba aráyé ò bá rí ọba ayé ń bí ò bá rí tọrọ wò ó. Inna rabbaka labil mirsad. Inna rabbaka
olùwàwọ̀ gbogbo wa báyìí basirun bi ibadihi khabirun bihim ó wo gbogbo àwọn ẹrú ẹ̀ báyìí tó ṣe ó ti mọ̀ gbà tó ń ṣe ó mọ̀ gbà tó parí ẹ̀ ó mọ̀. Gbogbo ẹ̀ ló bá wa record. Fadina hadhihi a'malukum uhsiha lakum ó láwọn iṣẹ́ yín lélẹ́yìí wọ́n bá yín record ẹ̀. wọ́n bá yín record ẹ̀. Ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. ọmọ ni ò ní sọ̀rọ̀ kan báyìí àfi kí raqib àti atid kọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti bá kọ́ọ̀lẹ̀. So lára ọ̀nà tá a fi máa mọ̀ bóyá lóòótọ́ la gbọ́ lọ́wọ́ bá gbọ́ jalla subhana àbí lódodo la jẹ́ onímọ̀ ó ní pé tá a bá ti kó àwa nìkan kayfa naf'al kí là ń ṣe. Ya ayyuhal ladina amanu lima taquluna ma la taf'alun kabura maqtan 'inda Allahi an taqulu ma la taf'alun. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون كبر مقتا أولني مقت ìbínú أولني ìkórira lọ́dọ̀ Ọlọ́run ọba kẹ́yìn olùgbàgbọ́ kẹ́ ẹ mọ́ sọ́n tẹ́ ẹ ṣe níṣẹ́. wọn láwọn ẹni rẹ sọ pé ò tí ì dẹni rẹ ò tí ì di mùsùlùmí gidi àgbàtà pé kọ̀kọ̀ rẹ àti gbangba rẹ mutasawiyan wọ́n sì dọ́gbandọ́gba kó lọ́wọ́ kó ṣàánú wa o kó lọ́wọ́ kó ṣàánú wa. ẹni kọ́lá ṣáàyè wọn náà fọwọ́ lórí sọ pé ala la yajhalanna ahadun alayna fanajhalu fawqa jahlil jahilina. ẹni ala la yajhalanna ahadun alayna ọdẹ ẹgbọ́ àfáàní olórí ní ẹgbẹ́ o kẹ́ni gẹ́gẹ́ máa wù àìmọ̀ kan sí wa o fanajhal fawqa jahlil jahilina ká má ba wù àìmọ̀ kan tí ó ju ìtàwọn aláìmọ̀ kan gẹ́gẹ́ máa wù lọ. sọ afáyé forí yẹn gbé wá pé tí ẹ bá ti hùwà tí ò da ìwà àìmọ̀ kan nìyẹn. ẹni wàlá tabarrajna tabarrujal jahiliyatil ula olúwa sọ fáwọn obìnrin mùsùlùmí pé ẹ má máa jáde nínú ilé yín ní jáde tabarruju àsìkò jahiliya báwọn ará jahiliya ṣe máa ń jáde lóbìnrin wọn tí wọ́n fi ọ̀ṣọ́ wọn ta ẹ má jáde bẹ́ẹ̀ yín obìnrin mùsùlùmí. fama aksara li jahilati al-yawm bó làwọn obìnrin aláìmọ̀kàsí wa pọ̀ tó lónìí. bí tabarruji hinna pẹ̀lú tabarruji wọn yìí kúrò ẹ̀dẹ́dà kó ṣàánú wa o. fama aksarahunna bó náà sì pọ̀ tó. wọ́n ní wasama adama mura'atil ilmi jahlan so afọ́ olórí ó pe àìnímọ̀ àbí àìmójútó ìmọ̀ ó pè láìmọ̀ kan imma li annahu lam yantafi bi. ok àfọwọ́ni tíra gangan ni bóyá nítorí wípé ó ń tọ̀ ń nímọ̀ yẹn kò fi ṣiṣẹ́. fanuzila manzilatal jahl so wọ́n gbé sípò aláìmọ̀ kan. wa imma li jahlihi bisu